òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. Mo kí gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lọ́nà odò. Ẹ kú ìsinmi ti ọjọ́ ìní, ẹ kú Happy Father's Day. Èmi Wale Olagunju, the presiding bishop of Divine Seed of God Chapel Ministry. Èmi náà mo tún ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ lẹ́nu. Ẹni gbọ́dọ̀ tẹ́ bá gbàgbé láti 2023 láti ń sọ̀rọ̀ nípa total restructuring of Nigeria based on suffering country, suffering state without any form of division under United States of Nigeria. Àgbéjáde lórí pépà lórí gbogbo ẹ̀ àṣẹ press conference àti oríṣiríṣi. But ní àkókò yìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì kan ní Nàìjíríà wọ́n ti jáde wọ́n sọ̀rọ̀. Pàmìtà Elijah Ayọ̀délé of Iri àwọn náà ti sọ̀rọ̀ nísìnyí wípé it is total restructuring. Bàbá wa tó tún wá ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí ìyẹn ni Enoch Adéjàre Adébóyè, the general officer of the Redeemed Christian Church of Christ. Àwọn náà lẹ́wọ̀ lọ́wọ́ mi yìí. Àwọn náà ló sọ̀rọ̀ wọ́n sọ nípa United States of Nigeria and total restructuring, which is the best way. We believe the new restructuring based on suffering country, sovereign state under United States of Nigeria is the ultimate goal and is the only solution to the lingering crisis that has been going on in Nigeria since 1960 to date. Yẹ̀lá wá sọ lẹ́yìn sí nígbà táwọn bàbá àwọn tí ń jáde tán ti sọ̀rọ̀ ó fẹ́ pọ́ lọ́rùn báàkì ohun tá à ń sọ ẹni ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀nà nìyẹn tábà sọ pé wọ́n ṣe Yorùbá nation wọ́n ṣe kí ni ṣáwa Yorùbá ò ní í jà àwa ò takò àwọn ní Yorùbá nation. Ok, ẹ wo gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà Ìgbò láwọn fẹ́ lọ wọ́n láwọn ò gbà, Yorùbá láwọn fẹ́ lọ wọ́n láwọn ò gbà, Middle láwọn fẹ́ lọ wọ́n ò gbà, South láwọn fẹ́ lọ ó dá. Here is a better alternative tá a fún wọn nísìnyí. Alternative lélẹ́yìí wọ́n gbọ́dọ̀ ṣe ni ẹ̀rọ ìjọba kan ṣe total restructuring kó ní káàkiri ọmọ amáyé tẹ ẹ wo Abia State, gómìnà Abia State ó ti ń ṣe sovereign country sovereign state nílùú ẹ̀ ẹ tó bá lọ sábẹ́ àmọ́ ìpínlẹ̀ ayé ti dá dúró báyìí ó ti ń ṣe òmìnira tiẹ̀ bí àwọn Amẹ́ríkà ṣe ṣe nìyẹn. Central tẹ̀lé ẹ̀ sovereign country sovereign state Dubai ẹ̀ country méje ni Olúwa yóò wà pẹ̀lú yín o, ọkàn yín á balẹ̀ láyé. Lákòótán o ìjọba ti fún approve orúkọ tuntun fún gúrùpù wa o láìpẹ́ a ó ṣe ìfihàn ẹ̀ fún gbogbo aráyé o. Olúwa yóò wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.